من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نهبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا محمد رسول الله محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كذرين أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. عاشا من قال القول ونعم من سمع القول. أعوذ بالله من الشيطان اللعين وإبليس الرجيم وبعدها بسم الله خالق مخلوق. نعم. أكي يولون باك بلغا. الحمد لله. أبا ولبتاكي الأول فريزة قبلك شيء وأنت الآخر فريزة بعدك شيء. ọba tí ó ti gbà wájú kí nǹkan kan tó gbà wájú ọba náà la kí ọba tí ó sì máa ṣẹ́kù nígbà tí nǹkan kò ní ṣẹ́kù mọ́ ọba yẹn náà la kí. mo fi àtàrà ọlọ́run nítorí ìjọba àsìkò ọba tó ṣe wípé bí kò wá bá ṣe lè kí bí kò wá bá ṣe mọ́ ni ó ṣe mọ́ kí ẹni tí bá ń kí ọlọ́run pẹ̀lú ròyìn lágbájá bí èdè bọ́lọ́run ṣe dá làákà ìrẹ̀mọ̀ ní kúlẹ̀ ajá ibi sunihati akilu lẹdi wa sunihatu layi lẹdi sawaka ọba yìí náà la kí a fi Ọlọ́run a fi kí anabi wa Muhammadu sallallahu alayhi wa sallam. anabi wula kí wulida yatima wa shakarima wa ma ولد يتيما صلى عليه وسلم تسليما صلى عليه وسلم تسليما صلى عليه وسلم تسليما ولد يتيما ولد يتيما أكي النبي ومحمد ولد يتيما Ànábì wo ni challenge wo ló fẹ́ sọ wípé o gbà kọjá ní ayé tá Ànábì ó jù bẹ́ẹ̀ lọ. Wúlídà yatima. Wọ́n bí Ànábì lẹ́ni tí ò báyà àti bàbá rẹ̀ tí ò mọ bàbá tó bí lọ́mọ. Àsìkò tá Ànábì ó tún mọ̀ ya rẹ̀ kò sáǹfààní fún. Wúlídà yatima. Wa shakarima. Gbogbo ẹni tó bá fẹ́ lálẹ́ yányán, gbogbo ẹni tó bá fẹ́ láyé jẹ yányán àfi kó jìnnà mọ́ Ànábì wa Muhammadu. Wa shakarima. Gbogbo ẹni tó bá ń bọ̀ tìlẹ̀ ó mọ̀ ọ̀rọ̀ á máa gbé títóbi rẹ̀ sára Ànábì wa Muhammad ni. Wa shakarima. Gbogbo ẹni tí bàbá ń jẹ láyé kò ní sí nǹkan kan Ànábì láti máa rí bóun lò pilẹ̀ rẹ̀. Wa shakarima. Ohun tí wọ́n fi lẹ́kọ̀ọ́ mọ̀ láti kàlá ní Ibrahim lónìí. Ànábì wa Muhammad ló fà á. Wa shakarima. Wa shakarima. Mọ̀lára sí Abdulkadir Ànábì náà ni. Wa shakarima. Gbogbo ẹni tó bá ti lẹ́yìn tẹ̀ bá ti rí Ànábì ni wọ́n ti wọ̀ máa tà sí mọ́. Ànábì lẹni tó kú tó yẹ wípé ẹ̀rú dẹ̀ fún àwọn àti sọ wípé ó mọ̀ ti kú. Sọ́dún sọ fún wa pé màmí náà kú àlísùfì. Sallu alayhi wa sallimu taslima. Ọlọ́run sábà kí Ànábì ló sábà àgbà Ànábì wa Muhammad. Alayhi wa sallimu taslima. Àsọ̀kalẹ̀ bẹ́ẹ̀ á kí àwọn tí wọ́n lànà. Nígbà tá a wọ̀lú Agége.
abọ́ oríṣiríṣi gègé nílùú Agége. Nígbà táwa bọ́ oríṣiríṣi gègé nílùú Agége, àwa ní táwa lọ́lọ́ Agége, àwa ní táwa ní ọba Agége nílùú Agége, sọ́ba Agége ni wọ́n ní rárá. Wọ́n wá ní òun kọ́ wọ́n ní bàbá Lágége náà lọ́ba Agége, Ádámù ìlímù. Ádámù ìlímù. Ìlímù Ádámù. Wọ́n ní táwa lọ́ba Agége, wọ́n ní sẹ́wọ̀ Ádámù náà lọ́ba Agége nílùú Agége nílùú Gègé. Ádámù ìlímù. Gbogbo ẹni tí kò sẹ́ni tó fi gègé dára nílẹ̀ yìí tó ṣe wà Ádámù. Ádámù ìlímù. Àkí ẹni tó lànà tó tún wá lò ní gbogbo tó bá ti wà lára òkè òkè náà ni. Ádámù ìlímù. Akẹ́ni tí ò jẹ́ ká sọnù tí ò jẹ́ kí ayé lò wá mọ́ gbọ́dọ̀ mọ́sàbà kẹ́ ọba mọ́sàbà jẹ̀ wọ́n. Ìlímù Ádámù. Mo fi tànà mo fi kító ní lórí ìjòkó mo wá sọ̀kalẹ̀ bẹ́ẹ̀. Salamu alaykum. Sheikh Al-Mubarak ọ̀nà lójú tó pọ̀ tó fa sábà bí bẹ́ẹ̀ mo kí jòkó yìí. Sunnatun nabawiyyatun. Kò sí ohun tó fa sábà bí ta fi jòkó ta fi wá kí ọ̀rọ̀ kan ló fà mo kí àṣà. Sautul Qadiriyya. Sautul Qadiriyya kò ní bàjẹ́ láíláí. Kò ní bàjẹ́ láíláí. Àmín. Kò ní bàjẹ́ láíláí. Àmín. Oníkọ́ ló ti bẹ̀rẹ̀ àná ni. Tipẹ́tipẹ́ dẹ̀ ni. Kò ń ṣe kó ríra àyàn ni. Ìríra àyàn pẹ̀lú èèyàn kan ni wọ́n ń pè nífẹ̀ẹ́. Nígbà tí mo wà ní Núrù, ẹni tó kọ́ mọ̀ pé eléyìí o kì í sara wa ọkọ̀ jòkó ti wà ní Sautul. Tó sùn ní Salamu alaykum sunnatun nabawiyyatun. ẹ ní dààmú láéláé ẹ má bínú iṣẹ́ yẹn ti pọ̀ ní alọ́gbà mọ́dájú ilé ni wọ́n dẹ̀ ti kọ́ mi sí. Salamu alaykum. Ìdúró mi láyé ọ̀nà pọ̀ Ọlọ́run ló bàjẹ́ ẹni tẹ́bi ọ̀rọ̀ bá ń pa ni kọ́ máa fún lọ́rọ̀ torí kó máa bọ̀rọ̀ jẹ́ ni. Ọlọ́run ní ló bàjẹ́. Àmín. Mo kí lára ẹ̀yà àfá lórí ìjòkó Salamu alaykum. Salamu alaykum. Àfá tí wọ́n náwó aṣẹ́bí ọba aṣẹ́bí sọmọdí kò ní bàjẹ́ láéláé. Salamu alaykum. Ọlọ́run ní dàgbàdúgbò yín lọ́wọ́. Sunnatun nabawiyyatun. Mo kí àwọn àlàyé àwọn àfá tí wọ́n jókòó Ọlọ́run ló bàjẹ́ láéláé. Salamu alaykum. Kò sẹ́ni tí ò tóbi láyé rẹ̀ kò sẹ́ni tí ò tóbi mo fi títóbi lé yín mo fi wọ́n kálukú. Sunnatun nabawiyyatun. Al-Mubarak kíní kan ló gbé wa ní àyè yìí lónìí gẹ́gẹ́ bá ẹ ṣàdéhùn pa ní wá àmọ́rọ̀ kan ni ọ̀rọ̀ yẹn ni mo wá fẹ́ lọ síbẹ̀ nítorí ìṣẹ́jú mẹ́ta péré mo fẹ́ fi sọ̀rọ̀ yẹn kí ju Mukabiru Sauti kalẹ̀ lẹ̀. Su'ila alimu riyadiyati. Bábọ̀. Su'ila alimu riyadiyati. Al-Khawarizmi. Ṣé o ti ni? Bá mo dé fi má bọ̀. Su'ila alimu riyadiyati. Báwo ni? Su'ila alimu. Su'ila alimu. Alimu riyadiyati al-Khawarizmi. Báwo ni ẹ? Naam. Wáyé tó máa fi máa ní problem lónìí. Su'ila alimu riyadiyati. Wọ́n lọ bí àfáàgbà kan, àfáàní, onímọ̀ ni, èèmọ̀ ni, àgbà àfáàní, ó mọ mathematics bí olórí ikú. Ó wá lọ bí nípa ìdí èèyàn gangan fúnra rẹ̀, ó wá fẹ́ dá wọn náà kí ló wá lọ ṣẹlẹ̀. Idha kana al-insanu. Ó wá bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé àfáà yìí dákun sọ ohun tí wọ́n pè lọ́mọ ènìyàn fún wa. Fajaba. Ó wá ní kò sí ohun tí ń fi fún yín ní nǹkan tí wọ́n ń pè lọ́mọ ènìyàn ju pé mathematics mọ̀ náà mathematics tí mo mọ̀ ìṣirò yẹn náà ni màá fi sọ pé pè lọ́mọ ènìyàn fún yín. Idha kana al-insanu. Ṣẹ́wárí nǹkan tí mo fẹ́ sọ yìí, ó lé tó wá débi lónìí. Àfáà Al-Mubarak tí ó bá ń ṣe kíní yẹn ni. Àdúrà yín ló dúrà torí pé ọjọ́ òní ọ̀fà alárò bí a máa wà. Ọlọ́run wá change ẹ̀. Wo bọ́lá ṣe wá change ẹ̀ wá kẹ́lá ká wà ń bí lónìí. Ìwá wà bí yín látàná ta fi wà ń bí lónìí ọ̀rọ̀ kan ló fa sábà bí òun náà ni. Ọ̀rọ̀ àfáà yìí wọ́n fẹ́ fi sọ̀rọ̀ ju Mukabiru Sauti kalẹ̀. Idha kana al-insanu dha akhlaqin. Àfáà yìí wá sọ wípé tómi ènìyàn bá fi mí wà. Wahid. Àfáà ní wípé mo fẹ́ fún gbà tí wọ́n bè lọ́wọ́ àfáà yẹn pé tọ̀. Àfáà yìí ní mímọ̀ ni ó mọ mathematics gan. Ó wá bẹ̀rẹ̀ pé kí là ń pè lọ́mọ ènìyàn lọ́wọ́ ẹ̀. Ó wá tó bá rí bẹ́ẹ̀ kí ń dá yín lóhùn pẹ̀lú nǹkan tá a pè lọ́mọ ènìyàn. Ohun tá a pè lọ́mọ ènìyàn. Mathematics yẹn náà ní fi dá yín lóhùn. Ìdáká náà kí ló ti pè é. Kana al-insanu
ó ní ohun tá à ń pè lọ́mọ ènìyàn tó bá ti ní ohun tá à ń pè níwà fọwọ́ wa ìlú oníkẹfún ní wọ́n olójúlẹ̀yọ̀ ọ̀kan nìyẹn. وإذا كان ذا جمال onílẹ̀jẹ̀jì ni oníkẹfún ayọ̀ ọ̀kan fún ẹ̀ wá ìgbà kí ló ti pé. وإذا كان ذا جمال ó ní tó bá tún wá rẹwà ẹni tá à ń sọ yìí tó bá tún wá rẹwà tá a fẹ́ wà lọ́dọ̀ rẹ̀ tàbí ó fọ́ sùúrù tá a bá kó rẹwà tá a fẹ́ wà lára rẹ̀ tó mú yan gan tó ṣe mú jáde tó ṣe rí mọ́yàn kí ní ká fún. فأضف إلى الواحد صفرا ó ní níwájú wọn yẹn ó ní ká fún ní zero ó ló di tẹ́lẹ̀. وإذا كان ذا مال ó ní nínú ọmọ ènìyàn gé lórí tàbá tún wá bá wípé sáà ló ti pé. ذا مال ó ní tàbá rí kó lówó ayé mọ̀ kó lówó ni ọlọ́lá ni oníyì ni abọ̀rọ̀ ni. فأضف صفرا آخر ó ní ká tó fi wọ́n síwájú zero yẹn ó di ọ̀dúnlẹ̀dẹ̀. وإذا كان ذا حسب ونسب ó ní tá a bá tún wá wẹ̀ ní tá a sọ yìí nínú ìdí ènìyàn tá a bá rí i pé ó ní bíbí wọ́n bí láti léèrè ó jáde láti léèrè òun gangan fúnra rẹ̀ tó nípò ní àfáàní irú ẹni bẹ́ẹ̀. فأضف صفرا آخر gbogbo ẹni tó ní bíbí náà kọ́ ní títọ́ tá a bá rí i pé ní tá a sọ yìí ó ní bíbí ó ní títọ́ ẹni ńlá ni ó tún wá nípò ńlá ni ó ní ká fi zero síwájú ẹ̀ ó tún 1000. فإذا ذهب العدد واحد ó wá ní gbogbo والأخلاق ó wá ní gbogbo ohun tí mò ń ka kalẹ̀ ẹlẹ́yìn gbogbo ohun tí mò ń wí kalẹ̀ ẹlẹ́yìn gbogbo ohun tí mò ń sọ kalẹ̀ ẹlẹ́yìn ó ní ẹ̀hẹ́n. فإذا ذهب العدد واحد ó ní ohun náà pé ní wọ́n àlùbẹ̀ yẹn tó bá ti kúrò nínú zero yẹn. وهو الأخلاق tí a pè ní ìwà gbẹ̀gbẹ̀ lára ọmọ ènìyàn. ذهبت قيمة الإنسان wọ́n fẹ́ pé lọ́mọ ènìyàn ló ti kúrò lára yẹn. tí o bá ṣe fẹ́ ní ẹni wọ́n mọ̀hámọ́lá ẹ̀mọ̀ yẹn bá ṣe ní àdídébí. ذهبت قيمة الإنسان ohun tá à ń pè lọ́mọ ènìyàn ìjánu ọmọ ènìyàn kò sí lára èèyàn gẹ́gẹ́ nìyẹn torí pé wọ́n àlù yẹn dẹni. kí wọ́n láǹfààní wọ́n àlù tayọ kó ní zero mẹ́ta tí o ṣàǹfààní wọ́n àlù yẹn ló ti wà nínú yìí lónìí. وبقيت الأسباب التي لا قيمة لها torí wípé torí gbogbo ohun tó ṣẹ́kù yẹn pátápátá ni owó ni ọlá ni ẹwà ni èèyàn mímọ́ ni ipò ni kò wúlò ẹyọ kan orí ẹ̀ tẹ́ fi tó pè lọ́mọ ènìyàn gan ló fi wá débi báyìí. الحسن خير ní sùúrù farabalẹ̀ ìjọba ènìyàn tẹ́ níyẹn ló fi wá débi torí pé bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ jẹ́ ìkọ́ jẹ́ pé ẹ lápọ̀lé lára ẹ sì mọ̀ yẹn bá ṣe ẹ tún wá lẹ́kọ̀ọ́ ìbániṣe àdánwò ọmọ nǹkan ọlọ́ọ̀dọ́mọ̀ mo fi àdánwò ọmọ búra táìmù tó yẹ ká ṣe nǹkan ṣe nǹkan bẹ́ẹ̀ táìmù tó yẹ ká ṣe là ń ṣe ẹ mọ̀ yẹn bá ṣe ẹ tún wá níwà الحسن خير ṣẹ́wárí kò wá sí ìgbà tá a pàdé láyé dáadáa lẹ́mọ́ nínú sí wa ẹ̀ kí n náà kú. الحسن خير àbáwá ní ohun tá à ń pè ní dáadáa tá à ń pè ní tá a sọ pé dáadáa khairun ohun tá à ń pè ní kíyàn níwà lọ́wọ́ ó ní khairun dáadáa ní. فكن صاحب إحسان dèdè yìí àtẹ̀kọ́ tó ní kálukú ló ní kálukú fi dìde àdìsí fi lọ́dẹ yìí sáùtù ló di máìkì gbogbo àwọn àǹfààní wọn ń bọ̀ yìí olólàgbà lójú òkó yìí everybody dé kò sí kọ́tọ́ bàbá sàkámọ̀ lójú òkó yìí ó ní khairun dáadáa tẹ̀lé tó ní kálukú ló ní kálukú wá pẹ́ wẹ̀ lónìí. فكن صاحب إحسان ọjọ́ jíra tẹ̀mí ẹ̀ tẹ́ fìlà wà náà ẹ̀ tí wọ́n yàrá bí àwa ẹ̀ dẹ̀ tóbi. fàkún فكن صاحب إحسان dáadáa tẹ̀lé sáwọn ènìyàn làwọn èèyàn fi wá wá kí ló ti pẹ́. من لم يكن حسنا gbogbo ẹni tí wàá bá ti sọnù lára rẹ̀ tí o bá ti mọ dúpẹ́ tí o bá máa fi tàná dúpẹ́ tòní. من báwo لم ló يكن حسنا báwo ló ṣe máa pe orin lọ́fẹ̀ẹ́ ọ̀dẹ̀ ní ẹni báwo ló ṣe máa pe orin lọ́fẹ̀ẹ́. hum alil maarufa fi dunya wa alil maafa maarifatu ni maa bó ní kó bila ibadati ìyẹn máa ń mẹni tí yẹn fẹ́ sí síwájú tí yẹn kí síwájú kí yẹn tó sùn ni. tába ti bẹ́yàn tí ń dààmú kiri á mọ̀ pé kò dára ẹ̀ mọ́ ẹ̀ ń bá dára ẹ̀ mọ̀ gbọ́dọ̀ tó sọnù mọ́ kí ló tó sọnù. فكن صاحب إحسان ilé tí wàá lẹ̀ ń pọ̀ lórí bàbá ẹ̀jẹ̀ yẹn àjò àlọ́ ṣe wá ní báyẹn báwo ni dàwa wò ṣe bẹ́ẹ̀ dára mo ṣe bó o dára. فكن صاحب إحسان tí yẹn bá ti dàtọ́ bá dára ẹ̀ mọ̀ ìrìnàjò yẹn máa ṣe fù. فكن صاحب إحسان ẹ dára yín mọ̀ láyé fún wa pé tì àwọn kan bẹ́ẹ̀ táìmù báyìí wọ́n ti mọ tó kọ̀ fà kún. فكن صاحب إحسان mọ́lá يكن حسنا dèdè ń tẹ̀sẹ̀ sọ́dọ̀ lórí kálukú ni òjẹ́ kó ní kálukú farabalẹ̀ ló fi wá pẹ́ sọ̀rọ̀ sọ́dọ̀ yìí. àfa àgbà mi ní pírógámù lónìí tó jẹ́ pẹ́ lómi fi ń ta yín lónìí wọ́n dẹ̀ wájú kùtì. owó kọ́lẹ̀ pín fáwọn èèyàn ẹ mọ̀ ń rìn ní ẹ dání àkàlà kù yẹn lẹ ní ọlọ́run nígbà lọ́wọ́ yín. آمين mọ́lá من لم يكن حسنا kọ́dí قد صار طغيانا
gbé sọ́dọ̀ rẹ̀ dáadáa tẹ́nà sí tí o bá wá lónìí àbòsí ló ṣe kì í ṣe olólùfẹ́ yín. Mọ́ńlámù yẹ kó ní àsìná ó yẹ kí wàá bí kúfúrání. ó yẹ kí wàá bí kan lónìí yẹ kí ṣe kí kan sítórì ni tó o bá ti wá kúwọ̀ lọ́dọ̀ yín kò ṣe olólùfẹ́ yín fasubahana rabbika rabbil izzati ẹ mọ̀ bọ̀ wá tẹ̀lé ẹni dá wákà fún yín nígbà tí mo ti lọ́dọ̀ àfa mi lọ́rẹ̀ mi náà ti kọ́ wákà díẹ̀ díẹ̀ ẹ mọ̀ bọ̀ sá ọlọ́run ló bàjẹ́ ìwà máa dá wákà kan fún yín pé kó sì ń tó gungun tí ẹ ó ní kó sì ń tó gungun tí ó lópin. Kò sí ohun tó gungun tí ó lópin. Ẹyọ nílùú kó sì ń tó gungun tí ó lópin. Alákò sí ohun tó gungun tí ó lópin. Ọlọ́run ló lè ṣoore tí ó lópin. Torí pé Ọlọ́run ló lè ṣoore tí ó lópin. Lójú àwọn ènìyàn arónípin. Lójú àwọn ènìyàn arónípin. Dáyìn lọ́lá ọ̀la tí ó lópin. Aládáyìn lọ́lá ọlá tí ó lópin. Kò sí ohun tó gungun tí ó lópin. Alákò sí ohun tó gungun tí ó lópin. Ọlọ́run ló lè ṣoore tí ó lópin. Ọlọ́run ló lè ṣoore tí ó lópin. Lójú àwọn ènìyàn arónípin. Lójú àwọn ènìyàn arónípin. Dáyìn lọ́lá ọ̀la tí ó lópin. Aládáyìn lọ́lá ọlá tí ó lópin. Pàṣẹ fún wọn kó wáyé rí dandan. Pàṣẹ fún wọn kó wáyé rí dandan. Kò pẹ́ni tí yóò kọ́ lẹ́yìn. Pàṣẹ fún wọn kó wáyé rí Torí dandan. pé ẹyẹ ò ní sásùn ẹyẹ jẹun. Ọ̀gá ò ní délọ̀ ọba ń wọṣọ. Ojú rọ̀ bí òrọ̀ ìka mọ́lé. Àdá ò ní dòdò kó tó mú mi. Gbogbo ẹni tí yóò ṣàánú yìí. Pàṣẹ fún wọn kó wáyé rí بنا بين كل ضجر وكل من حسد وجزاء الحسنة على من فنجد والجوع والولي واكشف عنا من البلاء ما لا يكشف غيرك انك لا كل شيء قد ولا حول ولا قوة الا بالله العلي العظيم. ẹjẹ yorùbá nẹbi wa muhammad dáadáa ẹjẹ yorùbá nẹbi kó pariwo dáadáa yorùbá nẹbi dáadáa.